etí mi. Wọ́n gba etí mi. Wọ́n gba etí mi. Àwọn wo ló ń gba etí ẹ̀? Wọ́n gba etí mi sẹ́. Àjọ wọ́n gba etí mi sẹ́. Wọ́n gba etí mi sẹ́. Níbo la ti gbà? Àtún ni wait. Ẹ gbà mí o. Tani máa pè? Tani mo máa pè o? Arákùnrin kan ló ń pariwo wọ́n gba etí mi yìí o. Kí ló ṣẹlẹ̀, kí ló hápùn gangan, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ṣé rí arákùnrin yìí àti arábìnrin yìí ni wọ́n jọ ń yanra wọn lálẹ́. Ṣùgbọ́n gbogbo ìgbà tí arábìnrin yìí bá ti wá sọ́dọ̀ arákùnrin yìí, arábìnrin yìí máa complain pé wò ó, mo tètè fẹ́ máa lọlé, ọkọ mi ti ń pè mí. Arákùnrin bá wò pé ọkọ arábìnrin yóò mà ní jẹ́ kí n gbádùn rẹ̀ kẹ́, kí ló wá ṣe gangan, ló bá lọ wá mágùn. Tó bá gbé sórí ìyàwó oníyàwó. Ṣe ti rí báyìí. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ bá mi share, ẹ jẹ́ káwọn èèyàn kọ́gbọ́n o. Jọ̀ọ́ ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lórí subscribe yẹn. God bless you. Ní orúkọ Jésù, ire owó, ire ọlá, ire ọmọ yóò máa follow ẹ̀yin náà. So lẹ́ẹ̀ṣẹ̀ ti rí obìnrin yìí ti jáde láti ilé ìwẹ̀, arákùnrin yìí bá mú kíní mágùn yìí ló bá fẹ́ lọ ká. Lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ bá mi share, bẹ́ẹ̀ ṣe ń share Ọlọ́run á share rẹ̀ kàn yín o. Lobìnrin yìí bá múra tán ló fẹ́ máa lọlé. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ gangan? Mo gbàdúrà fún wọn tó ń wo fídíò yìí, ò ní ṣìṣe o. Èèyàn bí èṣù, èṣù bí ènìyàn kò ní bẹ́ẹ̀ dòwò pọ̀ ní orúkọ Jésù. Arábìnrin ò kúkú mọ ohun tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ ti rí i? Làgbábìnrin bá jáde, arábìnrin yìí jáde tán, arákùnrin yìí bá tilẹ̀kùn pé wò ó, iṣẹ́ ti ṣe, pé kí n wá mú mágùn tí mo lélẹ̀ fún arábìnrin yìí. Ṣẹ́yìn náà ti rí báyìí, ló bá ka kíní mágùn yìí. Mo gbàdúrà fún wọ obìnrin tó ń wo fídíò yìí, ò mà ní ṣílẹ̀tẹ̀, ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ṣé gbòwe Yorùbá wọ́n ní obìnrin tó bá ń yàlè tí ò bá para rẹ̀ á pọkọ. Ó bá délé báyìí lọ́kọ bá ń béèrè pé bo ló ti ń bọ̀, ló bá ń sọ fún ọkọ pé wò ó, fi mí lẹ̀ jàre, ṣé mo mọ̀ pé o ti pè mí ni, wò ó, fi mí lẹ̀. Ṣé ẹ ti rí báyìí, ẹ rójú ayé àbẹ́ ò rí. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Ṣé ti rí ọkọ ti wá lu mágùn olómi ni. Ṣé rí Elédùmarè ṣàánú fún wa o, a ò mà ní ṣìṣe o. Mo fẹ́ kí gbogbo wa ká fi fídíò yìí kọ́gbọ́n ni o. Ṣẹ́yìn náà ti rí ìwọ obìnrin yànlè. A ní tí obìnrin yànlè ò bá para rẹ̀ á pọkọ. Ṣé ti rí báyìí, ọkọ ló bá forí ko, ló bá ń momi fò bí ẹṣin. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wo fídíò yìí, ẹ ò ní ṣìṣe lórúkọ Jésù o. Ìwọ obìnrin náà tó ń wò ò ní ṣìṣe. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ṣé ti rí ọkọ ló ṣubú lulẹ̀ yìí o. Ó ti momi yó torí mágùn tí wọ́n gbélé lára, mágùn momi ni. Ìyàwó ló wá padà sí ọ̀dọ̀ àlè báyìí. Inú àlè wá ń dùn pé wò ó, opportunity rẹ̀ nígbà tọkọ rẹ̀ ti kú, kò sí pé bóyá èèyàn kankan máa pè ẹ́ mọ́ tó máa disturb mi. Ṣé o ti rí báyìí? Obìnrin yìí ò kúkú mọ̀ pé arákùnrin yìí ló gbé mágùn léhùn lórí. Ṣé rí ọwọ́ burúkú ìgbájú ló bẹ̀rẹ̀ sí wá sétí arákùnrin yìí o. Ṣé ti rí ẹbọra òkú ọkọ arábìnrin yìí ló bẹ̀rẹ̀ sí gbá arákùnrin yìí létí. Ṣé ti rí báyìí? Àwọn ní ìdájọ́ ayé ní ìdájọ́ máa ti bẹ̀rẹ̀. Ẹ rí arákùnrin yìí ti di wèrè sádùúgbò, ló bá ń sáré kíjokíjo. A ò ní ṣe orí burúkú lórúkọ Jésù o. God bless you all.